Matthew chapter 6 verse 1. Matthew chapter 6 verse 1. Yes, in Yoruba. Ẹ kíyèsí ará kí ẹ máa ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run. Praise the Lord. Hallelujah. Um, Hallelujah. A rí i pé ọ̀rọ̀ náà tún tọ̀ wá lówùúrọ̀ yìí láti jẹ́ ká mọ nǹkan tó ń lọ. Ìyẹn ni pé bí èèyàn ṣe ń dúpẹ́, bí èèyàn ṣe ń fi ògo fọ́lọ́run nípa ìwà tí ó fògo fún Elédùmarè, nípa fífi ògo Ọlọ́run hàn nínú ayé wa, àti nípa ṣíṣe àánú, ìtọrẹ àánú níwájú ènìyàn. Tẹ́ bá ṣe fún ènìyàn, ẹ ti ṣe fọ́lọ́run nìyẹn. Àti pé kí kó bá lè rí bẹ́ẹ̀, pé nǹkan tá a ṣe yẹ o, Ọlọ́run la ṣe fún. Ìyẹn fún Ọlọ́run tí ń bẹ lókè ọ̀run. Now, kí ni mẹ́sẹ̀gì wá fún? Tó wá pé torí àwọn tí ó máa gbọ́ program kó má di pé a ti fi àdúrà gba gbogbo time wa, a record yẹn. So a kàn rí record àwọn fún bí just 30 minutes. Torí ọ̀pọ̀lọpọ̀ lówó, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní internet, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wò ó ń ra unload, but níṣẹ́ lákàn máa roll torí pé wọ́n fẹ́ kí Nàìjíríà kó lè rí nǹkan kan wò. Ṣé ẹ pé àwọn Fúlàní ló wà nídìí àwọn gbogbo all leading company everything, àwọn ló ń control ẹ̀ ní Nàìjíríà tẹ́lẹ̀. So ọba Tinubu ṣe ń gbé àwọn kan yẹn kúrò. Èrèdí ẹ̀ lẹ́yìn mẹ́sẹ̀gì tá a gbọ́ ní Sátidé láti dáríjì, tó yẹ pé ìdáríjì tí a dáríjì Tinubu, tí a bá dáríjì Tinubu nípa influence Tinubu, a lè ṣe kí ni, a lè jẹ́ kí election lọ dáadáa. A dẹ̀ rí pé ó gbìyànjú gbogbo nǹkan tó lè ṣe pé kí Ọ̀ṣun state kan lè dìbò bọ́n ṣe fẹ́. Ó kó ọlọ́pàá síta. A dẹ̀ rí pé wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹdùkú tó wá láti many states pé kán lè wá da nǹkan rú. But báwo ló ṣe lè ṣeé ṣe? Lóòótọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀sọ̀kúsọ sí Tinubu nínú òdù sí, torí pé wọ́n gbà pé ẹgbẹ́ ló yẹ kó wọlé. Wọ́n wá ní pé ọpọlọ ẹ̀ ò pé. Wọ́n ní ìròyìn tènìyàn ṣíṣe ń tọ́lọ́run bá. Fẹ́rẹ̀ ò fẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kan ṣerú kú, ṣùgbọ́n Ọlọ́run gbọ́ igbe wọn bíi tàwọn Ọ̀ṣun state. Ó jẹ́ àpẹẹrẹ fún ilẹ̀ Nàìjíríà tí a bá fẹ́ kí Yorùbá lọ nínú Nàìjíríà. Gbogbo ara gbọ́dọ̀ dìde bí Ọ̀ṣun ṣe dìde yẹn. Tinubu ti wà ń bẹ̀, kò ní takò wá. Ohun tá a bá ti béèrè ló máa ṣe fún wa. Àbẹ́ náà ni Ọlọ́run, nǹkan tá a bá ti béèrè Ọlọ́run á ṣe fún wa. Ṣùgbọ́n àlè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó rọ̀ fẹ́ pọ̀ sí. Ẹ rí i pé ọjọ́ Sátọ̀dé yóò sọ ní gbangba yìí pé ẹ̀ṣẹ̀ tí Dáfídì ṣẹ̀, ó máa ń jẹ àwọn aráàlú ẹ̀ níyà ni, àti gbogbo ní Bible. Àwọn ọmọ ìlú ló máa ń jìyà tí àwọn olórí bá ti dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí Tinubu àti gómìnà Ọ̀ṣun state, àwọn tẹríba fún Ọlọ́run,
ìyẹn ní ọ̀gá mi o ìyẹn owó ọlọ́mọ àdìbò fún o bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ wà nínú pátì ẹ̀ ṣùgbọ́n wọn ò gbà láyè níbi oṣù mẹ́jọ sẹ́yìn or more than wẹ́ ó di bí election sí àwọn pátì ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìdí wọn gbógun ti bàbá yẹn bẹ̀rẹ̀ bàbá yẹn rí gẹ́gẹ́ bí Yorùbá ó dẹ̀ wò wípé ìwẹ́ kò sí nǹkan tá a lè ṣe ju wípé ẹni tí bẹ̀bẹ̀ ó ti pè mí òun dẹ̀ dá sọ̀rọ̀ yẹ ẹ̀yin tí ẹ sì ṣe owó ẹ̀ gbégbèsè tó da kíníkan wọ́n fún lówó òun ò nílò owó láti dìbò ó dẹ̀ ti sọ̀rọ̀ announce ẹ gbọ́dọ̀ náwó fún anybody o àwọn tó náwó ẹ máa gbọ́ orin tí wọ́n ń kọ wọ́n fi ṣe yẹ̀yẹ́ àwọn fi àwọn yẹn ṣe yẹ̀yẹ́ 50,000 yín ti jóná o 30,000 yín ti jóná o ẹlòmíì gba 20,000 àwọn míì 1,000 àwọn míì 5,000 àwọn míì rice ẹ gbọ́ bọ́n ṣe ń sunkún bọ́n ṣe ń pariwo so ẹ rí i pé àwọn yẹn torútorú wọ́n dúró síbẹ̀ láti fọpẹ́ fún Ọlọ́run ẹ rí i pé èrèdí ìṣoore àánú èyí tí olórí gómìnà Ọ̀ṣun ti ṣe fún àwọn èèyàn I don't know what he did because wọ́n fi ń ṣẹlẹ́yà ni eléyìí tó wá láti àwọn tó fẹ́ sọ́pọ́tì Tinubu wọ́n ṣà ń fi ṣẹlẹ́yà ó máa ń jó ó ń ṣe gbá ó ń ṣàwo gbogbo nǹkan títí tó kọ́ ní ṣe gbákúgbàkú wọ́n ní àtètè mólè olè mú lóko ìwọ tó yẹ pé ìlú ẹ báṣubàṣu lórí ló wá sí Ọ̀ṣun ó fẹ́ dàrú actually kò sí nǹkan tó kàn bẹ́ẹ̀ bẹ̀tì ohun tí Ọlọ́run sọ fún wa ni pé ká kẹ́kọ̀ọ́ lára wọn tí Yorùbá bá fẹ́ gbára ẹ̀ sílẹ̀ okay Tinubu àtòun ni wọ́n dúró gẹ́gẹ́ bá aṣáájú sìn tó jẹ́ kí nǹkan yẹn kó lọlẹ̀ ìyẹn ni pé ogun tó ń bọ̀ ẹ̀jẹ̀ tó yẹ kó ta sílẹ̀ ọ̀n rèfò nítorí pé wọ́n nífẹ̀ẹ́ gómìnà wọn tó tí a bá nífẹ̀ẹ́ Tinubu tá a ti mọ̀ pé kò sí ọ̀nà àbáyọ kankan fún wa mọ́ tí kìí ṣe Mákindé tí kìí ṣe eléyìí tí ó po rẹ̀ ní ọmọ àlè Yorùbá tó jẹ́ pé òun ló fẹ́ tà wá fún Fúlàní tí ẹ ti mọ̀ pé Fúlàní ni ó gbé sórí àléfà ìyẹn ni Gani Adams pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó jẹ́ pé bí ọmọ àlè làwọn yẹn ṣe ń hùwà àwọn ni ọ̀tá ilẹ̀ Yorùbá wọn ò dẹ̀ fi pamọ́ Ọlọ́run tú wa ó ṣí wa lójú ká lè rí gbogbo nǹkan wọ̀nyí ó wá dàbí APC àti ẹgbẹ́ tí gómìnà Ọ̀ṣun tó ń ṣe nìyẹn tó jẹ́ pé lóòótọ́ kan ẹ fẹ́ yá àwọn tó wà lẹ́yìn Gani wọ́n fẹ́ kí àwọn gbowó lọ́wọ́ gómìnà àti lọ́wọ́ àwọn kinní wọ́n máa ń pe kinní yẹn ní pé ẹ̀tàn wọ́n fẹ́ fẹ́ ẹ̀tàn bá Yorùbá lò wọ́n máa pa ṣégè sí wa lára ẹni tí ó tà wá tó ti gba owó kú wa sọ́wọ́ tí àwa ń sọ pé kó gbà wá wá dàbọ̀rọ̀ north ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ wá dàbọ̀rọ̀ ilẹ̀ Haúsá tí àwọn Haúsá máa sọ pé gómìnà gbà wá o president gbà wá o ẹjọ́ ẹ gbà wá o sójà ẹ gbà wá o ọlọ́pàá ẹ gbà wá o àwọn ló máa ń pa wọn o ẹ lè rí Fúlàní kankan nínú ibi tí wọ́n kó àwọn èèyàn sí tẹ́ pé wọ́n nílé mọ́ ibẹ̀ yẹn ni ibi tí à ń pè ní ibi ààbò ìlú ààbò tí a ní ká máa kọ́ fún àwọn tí wọ́n bá jẹ́ rẹfújí ní ìlú bàbá wọn ní ọ̀nà ti jẹ́ rẹfújí yẹ o àwọn ló nílùú o so Fúlàní ló wà nílùú mọ́ wọn lọ́wọ́ ibikíbi tí Fúlàní bá ti ń gbé ẹ mọ̀ wípé village by village làwọn máa ń jagun wọn ẹ máa wo ti Ọ̀ṣun ti Kwara ẹ rí i pé village by village ni wọ́n ti lé gbogbo kúrò tó wá sí Ìgbòho tó jẹ́ pé ó jẹ́ kan padà ń sìn tí ẹ bá wò tẹ́tẹ́lẹ̀ almost 32 villages ti lọ so bẹ́ẹ̀ lọ́nà ṣe ní north wọ́n máa mú village by village eléyìí tó bá lágbára tó ń dúró tó ń lọ tó ń tún padà wá á pa wọ́n àwọn tó bá dẹ̀ wá ti wá lọ síbi tí à ń pè nílùú ààbò tí wọ́n kọnu gbó tó fi bóyá nylon tó fi ń bora wọn
mo ní 2020 àwọn ìyá kan ti wà ń bẹ̀ for 4 years aṣọ kan ló wà lọ́rùn wọn nílẹ̀ Haúsá ni o ní Kaduna mo ní picture wọn dání rẹpẹtẹ wọ́n máa ń pa wọ́n gé wọn lórí ni bọ́n yẹn ṣe nílẹ̀ Yorùbá yìí náà ṣe ń ṣe ní north tí mo ti pẹ́ picture wà lọ́wọ́ mi a kàn ṣá wọn tó bá dé béèrè á ní à ń jà sọ̀rọ̀ ilẹ̀ ni níṣe ni àwọn ìyẹ́pà màálù wọn àwọn á gba ìbọn lóru ní àbí lónìí tó bá ti gbàgbọ́ lónìí tó bá ti máa di òru ọ̀la wọ́n máa wá kógun jà wọ́n ṣé bẹ́ẹ̀ náà ṣe náà nílẹ̀ Yorùbá wọ́n gba gbogbo àwọn ìbọn àwọn àgbẹ̀ ìyẹn náà ti ṣẹlẹ̀ ní màmá tó ń pariwo tó ń sunkún yẹn kó tó jẹ́ kí Ìgbòho fi lè lọ sí Ìlọrin yẹn sí Kwara yẹn màmá yẹ ọkọ ẹ̀ àti àbúrò ẹ̀ Kẹ́hìndé wọ́n gba gbogbo ìbọn àwọn ọlọ́dẹ tán wọ́n wá ní àwọn guards pẹ̀lú àwọn ọlọ́dẹ wọ́n fẹ́ ṣe meeting màmá yẹn dẹ̀ sọ fún ọkọ ẹ̀ má lọ o ibo ló wà àwọn ò lọ síbi kan wà ń lé ó wà ń lé kẹ́ ẹ̀ màmá yẹn ń rí pé kò sí lé òun dẹ̀ ń purọ́ fún ìyàwó ẹ̀ àṣẹ ó wà níbẹ̀ yẹn ó ti pé bó ló wá ó ní òun bọ̀ báyìí àwọn ẹni nínú ẹ má lọ ẹ dúró torí pé on plan up àwọn Ìlọrin ti plan pẹ̀lú àwọn tó ń bọ̀ wá pa wọ́n ok wọ́n dúró wọ́n lè níbọn o tó máa fi jà ìgbà tó wá di tó ṣe díẹ̀ àwọn tó máa pa wọ́n ti dé wọ́n pa wọ́n pátápátá àtàwọn gáàdì wọn yẹn torí ìbọn tí gọ́ọ̀mẹ̀ntì gbé fún wọn àwọn ni ìbọn tó lè withstand àwọn ọ̀tá yẹn ni AK-49 orú àwọn ọ̀bọ̀n bẹ́ẹ̀ yẹn náà gbé fún wọn wọ́n ti gbà lọ́wọ́ wọn náà fẹ́ lọ túnṣe so kò wá sí even though ní local dẹ̀ wá ní anything lọ́wọ́ báwọn ṣe fẹ́ bá àwọn ẹja wọ́n pa gbogbo wọn gómìnà tó wá fún wọn lówó pé kán kó fún àwọn ìyàwó wọn torí pé wọ́n jẹ́ local vigilante tó jẹ́ hunter tó jẹ́ àwọn ti àwọn ọlọ́dẹ ìlú hàn fún wọn ní kọ́bọ̀ o màmá yẹ kò gba kọ́bọ̀ o wàhálà dé bá màmá yẹ gan tó yẹ pé mọ́tò ẹ̀ àti gbogbo ọjà ẹ̀ àtọ ẹsẹ̀ fún rẹ̀ gangan ó tún fi kán òun ló fi fìlú yẹ sílẹ̀ ok now ẹ rí wípé ó tọ́pẹ́ pé Ọlọ́run kò jẹ́ kórú ẹ̀ wá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá torí nǹkan tó ń fẹ́ ṣe ní Ọ̀ṣun yẹ wọ́n máa pa ṣége èèyàn tí APC bá wo bẹ̀ tán ìlú ẹ̀ máa dàrú ìlú Ọ̀ṣun máa dàrú gidi gan àwọn òkú á máa sùn ẹ dẹ̀ rí i pé irú Gani yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ bí ohun kan tó ṣẹlẹ̀ sí mọ̀mọ́ yẹn mo ń ṣàlàyé fún ayé o irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni Gani jẹ́ tó pé òun máa bá àwọn ọlọ̀tẹ̀ ṣiṣẹ́ ẹ máa wo òun àti Mákindé mi máa ń láìkí máa dárúkọ ẹ̀ torí orúkọ gidi ló jẹ́ ṣùgbọ́n kì í ṣe èèyàn tó dáa so but pé kẹ́lẹ̀ mọ ẹni tí mo bá sọ̀rọ̀ let me mention his name ó tẹ̀ ti kúrò ní ilẹ̀ Yorùbá kì í ṣe ọmọ Yorùbá mọ́ so ó ti di ọ̀tá Yorùbá ó ti show pé ọ̀tá gidi ló jẹ́ kò tẹ̀ fi pamọ́ so gbogbo wọn yẹ àwọn ní Ọbásanjọ́ àǹkó wọn yẹn ti show pé àwọn tó kóra wọn jọ nílé Ọbásanjọ́ ládàgbà àdúgbò Ọbásanjọ́ tó jọ ṣe mítìn yẹn ẹ ti mọ̀ pọ̀ ọ̀tá Yorùbá ní àwọn yẹn torí nǹkan tó ń sọ ó ti wá show ń sìn ẹ rí i pé kò hàn gbé nǹkan tó ń sọ síta bẹ̀tí níta ti wá rí lójú kérédé so kí la tí wọ́n sọ ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ let's call spade a spade let's nail the hammer on the head so tí ó bá jẹ́ pé àwọn rò pé àwọn gbọ́n ọ̀n lè gbọ́n jọ Ọlọ́run lọ so Tinubu Ọlọ́run ń lò fóògùn ẹ̀ àti gómìnà Adeleke Ọlọ́run ń lò fóògùn ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ṣe kí ni wọ́n dìde nǹkan tí problem tí Yorùbá nìyẹn ẹ gbọ́dọ̀ dìde ọ̀rọ̀ tó ní tẹ̀lẹ́ṣọ̀ o
ọ̀rọ̀ tó ní kẹ́ túra yín sílẹ̀ o àwọn kìrìsìtẹ́nì tó bá wù yín ẹ túra yín sílẹ̀ o tẹ́ ẹ bá túra yín sílẹ̀ ẹ ti mọ̀ yín pé ìjìyà tó ń bọ̀ fún gbogbo àgbáyé ni kì í ṣe pé fún Yorùbá nìkan ṣùgbọ́n tí Yorùbá bá fẹ́ tètè lọ tó fẹ́ tètè bọ́ nínú oko ẹrú èyí tó ń bọ̀ àti èyí tí ẹ pé ó ń bọ̀ lágbàáyé ẹ máa lọ wo àwọn Europe now in Asia àkókò tó máa ń gbóná ní níṣe ni ó bẹ̀ sí ń tutù ní àwọn Europe àwọn ń pariwo ooru kò ṣẹlẹ̀ rí o ọ̀hún tí mọ̀ mí nìyẹn àwọn Israel wọ́n ń jagun gbóná fún wọn Amẹ́ríkà ó ń jagun ogun nílé ogun níta ni fún Yorùbá ọpẹ́lọpẹ́ Ìgbòho tí Ọlọ́run lò fún wọn ló ti jẹ́ káwà nísìmí o election fẹ́ ṣó nǹkan tí a fi ara hàn fún wa pé tí a bá lè bọ́ lélẹ̀ yìí a lè bọ́ nítọjọ́ iwájú so well and fídíò tí bá ṣó fún wa níjọ́ Saturday yẹn Saturday ó ti ń prove fún wa wípé Ọlọ́run ti gbọ́ ẹbọ àwọn bàbá wọ̀nyí tán sọ pé Yorùbá ẹnu wọn máa kò mo sọ fún wa pé àìmọye àwọn àfáà àbí àwọn tí wọ́n máa ń ṣe ẹbọ yìí kí wọ́n pè wọ́n àwọn tó ń dífá wọ́n pọ̀ ní gbogbo ìlú nílẹ̀ Yorùbá náà pè wá ọmọ kékeré ló jẹ́ ètò gbóná nu wọn àwọn yòókù fake ní gbogbo wọn ẹ lọ gbọ́ torí mi lè máa play gbogbo ẹ̀ fún wa tán mo ti ní kẹ́yìn fúnra yín kẹ́ lọ kò tẹ̀sẹ̀ tó tẹ̀ ní interest kò tẹ̀sẹ̀ tó pè mí pé fídíò wo nìyẹn kíní kan báwo ló ṣe kíní ẹ̀ bó láti rí bẹ́lẹ̀ kò tẹ̀sẹ̀ tó sọ kò tẹ̀sẹ̀ mi ò dẹ̀ ní láti fúnra mi ní problem bẹ́ẹ̀ náà ni àwọn tó wà ní gbogbo tó ń wò ó yẹ kó ta wọn lóbó kó tẹ̀ tọ́ṣọ̀kan wọn kò tọ́ṣọ̀kan wọn hàn tí mọ̀ nǹkan tọ́lọ́run sọ ìyẹn ni pé tí èèyàn bá kọ Ọlọ́run sílẹ̀ èèyàn ṣàṣìn kankan àwọn nǹkan tá a sìn nígbà tí àwọn èèyàn ti ń kọ Jésù sílẹ̀ ń sìn wọ́n máa gbé ẹbọ tí wọ́n bá lè gbé nǹkan tó bá lè ṣe náà máa ṣe tí wọ́n pa àwọn bàbá yẹn ṣe bí àwọn pásọ̀ wa ṣe ń ṣe tàbí bí àwọn mùsùlùmí yẹn ṣe ń ṣe tó jẹ́ ọmọ ojúlójú Yorùbá ni o à á lọ sóko ẹrú ẹ̀ẹ́dẹ̀ gbọ́ nǹkan tó bàbá yẹn sọ ní òkú fẹ́ẹ́rẹ́fẹ́ káwọnú oko ẹrú lọ tó ṣẹlẹ̀ sí Yorùbá rí èrèdí yẹ náà fi bí Ìgbòho tó wọ́n mọ̀ kó máa ṣẹlẹ̀ ó ti dàgbàlagbà ó kọ́kọ́ ṣe nígbà tí ó fẹ́ ṣe kí là ń pè yìí industrial attachment yẹ ó lọ ṣe ní Ifẹ̀ ní Mọdákẹ́kẹ́ Ifẹ̀ tí ó tóbi ju Mọdákẹ́kẹ́ lọ Mọdákẹ́kẹ́ kéré bíi ìletò kékeré tọkàn fún wọn ní ìdá oko tí wọn máa àròjẹ oko ní Ifẹ̀ fún wọn tó fi di Mọdákẹ́kẹ́ ńláyé lónìí tọmọ tó wá gbèrú yẹ tó mọ bẹ dáadáa mo máa ń lọ bẹ dáadáa ok now ẹ wo Ifẹ̀ tó tóbi tó yẹ kò lè borí wọn fà á gidi gan torí Ìgbòho lè win bí draw match ni tẹ́ bá lọ nígbà yẹ tẹ́ bá ń travel tẹ́ bá ń gba Ifẹ̀ kọjá ní gbogbo àwọn hospital yẹ Ifẹ̀ teaching hospital tẹ́ bá ń gba gbogbo bẹ́ẹ̀ lọ gbogbo àwọn bóyá mọ́ṣúárì wọn tó wà ń bẹ̀ ní Ifẹ̀ yẹn wà níwájú títì tẹ́ bá ń gba bẹ̀ lọ báyìí gbogbo lebẹ̀ ló jó lọ gbogbo àwọn ilé tó wà títì yẹn ló jó lọ àbẹ̀rẹ̀ pé Ifẹ̀ ló jó lé ni Mọdákẹ́kẹ́ ló lọ jó wọn sọnù àwọn náà dẹ̀ pa ọmọ wọn tó wà ní yunifásitì nígbà yẹn kí ni mo wá fẹ́ fàyọ ni pé Ọlọ́run ó jẹ́ kí a rí iṣẹ́ nǹkan àrà tí Ìgbòho lè dàgbà tó wà lọ́dọ̀ nígbà tó wá dàgbà wà ń kọ́ o odidi ìlú wá fẹ́ odidi ìlú òun bá ó fẹ́ bá odidi kọ́ńtírì jà ó ti bá odidi ìlú jà báyìí Ifẹ̀ olórí ilẹ̀ Yorùbá ó bàjà pé nǹkan tó lè dánwò nìyí o ó ń gbèjà ni o kì í ṣèlú ẹ o kò wá láti Ifẹ̀ o nǹkan tí ọba Ifẹ̀ fi láìkì ẹ nìyẹn so ó kọ́ perform ó show civic care ìyẹn ni pé curricular activities ẹ àti ní èdè òyìnbó ìyẹn ni nǹkan qualification nìyẹn
ó prove ẹ̀. Bàbá tó wà ní ọba Ìbàdàn, bàbá Ọlọ́dájà, òun tún prove ẹ̀ náà tún rí. Tinubu náà tún rí. Eléyìí tí ó jẹ́ ọmọ àlè Yorùbá, tí òun ṣe ọmọ Yorùbá tó fara sójú, tí ó kórìíra kí bàbá Ọlọ́dájà kó wà níbẹ̀ ní tó jẹ́ gómìnà gbà ìtàn fi yọ kúrò. Òun ló jẹ́ kán pa sí Àkúrẹ́ ní Oǹdó. Ìgbòho ni o. So àwọn yẹn ti mọ orú èèyàn tó jẹ́, gbogbo lọ́balọ́ba ti mọ orú èèyàn tó jẹ́, ṣùgbọ́n ọmọ àlè tó ń dalẹ̀ Yorùbá, tó ń pa àwọn ọmọ Yorùbá, tó tún kọ́ àwọn ọmọ Yorùbá tira, tó ní bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run proof sí wọn wípé tí Yorùbá bá dúró, ogun tó fẹ́ jà òun lè borí, ó máa lose. Òun ló jẹ́ kí wọ́n fi àpẹẹrẹ hàn fún yín ní Ọ̀ṣun state. Àròkàn náà pa fún yín yẹn, Ọlọ́run ṣí yín lójú nǹkan tó ń lè ṣe. Kì í ṣọwọ́ ènìyàn o. Ọ̀rọ̀ ṣe ń pé nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state now kì í ṣọ̀rọ̀ wípé adífá. Ṣe ń pé ẹni tí ó wọlé síbẹ̀ sí Christian ni. Bóyá wọn bá ní pé àwọn tó wà lẹ́yìn ẹ̀, Mùsùlùmí wà lẹ́yìn ẹ̀, àwọn onífà wà lẹ́yìn ẹ̀, àwọn so ẹ̀sìn mẹ́ta ló wà lẹ́yìn ẹ̀. Àwọn wo ọ̀rọ̀ ìjọ. So kẹ́márù kọ́ máa wà dá pé because he's a Christian, what are you saying? Àwọn oníṣẹ̀ṣe gbàgbé pé àwọn oníṣẹ̀ṣe gbé àwọn Ọlọ́ṣun, wọ́n gbé kinní wá sí ìgboro tó ń wà níwájú ọlọ́pàá tó ń sọ fún ọlọ́pàá yìí pé wò ó, àwa fẹ́ dìbò ni. Èmi náà sọ pé kí làwọn ibù yẹn ń fúnra wọn àlà fún, tó bá lọ pa yín lọ́jọ́ yẹn ń kọ́ ẹ jókòó sílé yín kẹjẹ́ kán dìbò tó máa dìbò gbà. Èmi sọ tèmi gẹ́gẹ́ bí ènìyàn, torí pé mo mọ̀ pé àwọn yẹn wọ́n máa dánmọ̀ ìwé, wọn máa pààyàn, wọ́n máa wà, wọ́n máa dánmọ̀ ìwé wo, wọ́n kó àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ láti Benin wá tí wọ́n ń ṣe fídíò tó ní kẹ́ máa wò wá báyìí, àti dé àti wà nílẹ̀ Yorùbá o, wọ́n sọ Yorùbá o, àwọn ọmọ Benin ni wọ́n o. They are speaking broken English. Ẹni tó bá ní ìkànnì yẹn kó jù sí mi kí n lè ṣú ẹ̀ fún yín. Ó wà ń bẹ̀ o, oríṣiríṣi. Ṣé eléyìí tó kó àwọn èèyàn wá láti more than 100, almost maybe 150 ló kó wá sínú ilé ẹ̀ tó máa wá dìbò? Ṣé àwọn tó kówó wá ni? Ṣé àwọn tó kó ballot paper wá ní tó wẹ́ pé wọ́n máa ṣe oríṣiríṣiríṣiríṣi àwọn nǹkan burúkú nígbà tí wọ́n wá ń ka election, ka ìbò wọn lọ́wọ́ tó jẹ́ pé command center níbẹ̀ náà wà, kó máa gbọ́bọn jìjùngbù takàtakò páò pé kán lè sá kúrò bẹ́ẹ̀ o. Mo á ń bèèrè lọ́ra mi, ṣé àwọn náà ti dìgbò kalẹ̀ ni? Ṣé wọ́n ti jàjẹ́ yó ni? Ṣé wọ́n bẹ̀rù ọ̀tá? Sá. Nǹkan tí mo sọ fún wa nìyẹn. Kò dìgbà tí tóbìnrin ni o, tọ̀dọ̀ ló wà ń bẹ̀ o. Ìyẹn náà pè ní akínkanjú. Tí a bá serious, ẹ̀sìn wa kò ní pé kí a má ṣe kíni, ká má gbàlú wa. Kò wá torí ẹ̀ kí gbogbo wa ní pé Mùsùlùmí wa ní pé òun máa lòdì oníṣẹ̀ṣe o. A ti mọ̀ wípé àwọn kan ti ń ba ẹ̀sìn ẹ̀ jẹ́, àwọn tó jàjòjì tí wọ́n ṣọmọ Yorùbá, wọ́n ti ń ba ẹ̀sìn Mùsùlùmí jẹ́. Ti Kìrìsìtẹ́nì, àwọn ara wa náà ló ń bà jẹ́. Mo dẹ̀ ti sọ fún wa wípé àwọn yìí ò ń ṣe ọmọ Ọlọ́run. Lóòótọ́ pásítọ̀ àwọn ló ń lìdí wa, wọ́n ń ṣe ọmọ Ọlọ́run. Ẹ wò lákòókò ìjọ dìde. Ṣé ẹ rí pásítọ̀ tó jáde lọ sí ibi ìdìbò ń sìn tó lọ jà fún Adeleke? Kò sí o. Tó gbé Báíbù dání tó bẹ̀ sí wà lájú irọ́ o. Àwọn ọmọ ìlú ló dìde fúnra wọn. Tí ẹ bá dìde fúnra yín, tí ẹ ké pe Ọlọ́run fúnra yín, tí ẹ ṣojúṣe yín, ẹ kàn rí pé you will lose Yorùbá land. Tí Tinubu bá ti lose, ẹ gbàgbé ẹ bye-bye fúnlẹ̀ Yorùbá, torí ẹ lose opportunity yín. Nǹkan tó ń ṣe fún Samson, tẹ́ bá ti ṣe fún Tinubu, ó tán fún yín nìyẹn o. Ó tán. Ṣé pé Samson ó jà fún ìlú ẹ̀, ó kú pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀. Ọjọ́ tí ẹ bá ti jẹ́ kí Tinubu bọ́, tí ẹ mọ̀ bọ́n ṣe ń gbàdúrà lójoojúmọ́ fún Tinubu, bí èmi ṣe wà yí ojoojúmọ́ mò ń gbà, gbogbo bó ṣe ń ṣe báṣubàṣu yẹ gbogbo tí mo ti mọ̀ pé ọ̀tá wa ló jẹ́ láti bẹ̀rẹ̀ wá. Mi ṣe máa sọ pé mi mọ̀ tán ni, àbí mo rò pé ojú mi fọ́ ni, mi mọ̀ nǹkan tó ń gọ̀ nílẹ̀ Nàìjíríà ni. Èmi ti wà nínú pé ká gba Oòduà,
ká gbalẹ̀ Yorùbá láti 2021 so kò sí nǹkan tí mi mọ̀ tí n bá sí Nàìjíríà yẹ ò ní pé kí mi mọ̀ nǹkan tó ń lọ so à ń jà ni and we are continue Ìlọrin yẹn àwọn àbọ̀ wa bá ní àwọn gan máa sá ẹsẹ̀ ò ní tó lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ rí i pé wọn ò ní kú ẹyọ kan bẹ́ẹ̀ ẹ ṣáà máa ní sùúrù òun ló jẹ́ kí wọ́n máa jà wọ́n náà ti fẹ́ ogun o mélòó ni wọ́n nà án nílẹ̀ Yorùbá ò ń jagun wípé à ń lo ìbọn àbá ń lo nǹkan ogun machine gun ẹ lọ wá lágbàáyé ìlú tó bá ti dàbí tiwa ẹ wá lágbàáyé any country that can be like us that fighting war like Igboho tell me that country bí tẹ́ bá ti rí Igboho tó gbébọn dání ẹ wá sọ fún mi tó bẹ̀ sí tó yàn lùyàn ẹ wá sọ fún mi ẹ lọ wo Israel back so ẹ lè mọ nǹkan tí Yorùbá jẹ́ Ọlọ́run tó nà ń dá wọn ó mọ̀ ìdí tó fi dá wọn ẹni tó dẹ̀ ń tó ń túṣe tó ti kó àwọn àlùfáà gidi wá tí wọ́n ti lọ àwọn tó dẹ̀ kù sórí ilẹ̀ pẹ́ǹsì ó di pàtí kúkú kẹ tó mọ ètò ẹ pé ó ṣe lóòótọ́ very difficult kẹ tó lè mọ church tí ẹ pé báyìí ni ẹlòmíì tó fẹ́ lọ preach lásán ẹ mọ iye mílíọ̀nù tí a bá sọ sínú àkáǹtì ẹ̀ kó tó wàásùn ṣé òní náà fẹ́ akọni church yín ẹ fẹ́ púlù crowd kí lè tẹ́ púlù crowd yẹ fún gangan àdónà gbogbo wọn sì ariwo tó ń pa ni wípé kìnnìkan mo kàn ń wo gbogbo wọn ṣe wọn wàásùn kò tẹ̀ yé mi ìran ńkọ́ I don't know prophecy tó ń give. Go straight to the point, reality. Look at the word of God in Matthew chapter 6 verse 1. Àbí? Tí ó bá jẹ́ pé arákùnrin yẹn ẹsẹ̀kẹsẹ̀. Ben is on. I love you, Osun State. I love you and I love you. Okay. Thank you. Are you extending the olive branch to your co-consultant? Yes, this is no Victor, no Vanquish. I want them to come over, and I'm expecting Oyebanji to even, as a civilized person, to call me and congratulate me. And of course, I want to seize the opportunity to thank Mr. President. Mr. President has called me and he has congratulated me. And thank you, Mr. President, for making sure democracy. Ó ti sẹ́ndì ọpẹ́ láti dúpẹ́ lọ́wọ́ ìyẹ́ Adeleke. Ó ti kọ lẹ́tà ọpẹ́ sí Bàbá Tinubu pé o ṣé o pé fún pé mo tún wọlé lẹ́ẹ̀kejì mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé ẹ rọ́pọlọ. Eléyìí tó wà ní tó pẹ̀rẹ̀ ní Mákindé tí ò mọ̀ pẹ́ di kò sọ́pẹ́ o má bá bàbá ìfà wàhálà ni àdàlú irú ni torí Gani ó rò pé Gani kí ni Gani fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ta ni Gani lè dúró lórí even though kò tó ẹsẹ̀ Ìgbòho òun yìnbọn rí ni òun gbébọn rí ni mo ti sọ̀rọ̀ yìí 2021 mo ti sọ̀rọ̀ yìí fún wa pé kò yìnbọn rí ẹ ti ń gbọ́ báyìí ẹni tó yẹ pé ogun olólèjà nítorí pé gbogbo àwọn ológun dá agbára jọ bí wọ́n ṣe dá agbára jọ fún Babangida nìyẹn tí ara ìyà tí Díyà jẹ nìyẹn ara ìyà tí Abíọ́lá jẹ nìyẹn nǹkan tó jẹ́ kí Abíọ́lá dé bẹ́ẹ̀ nìyẹn nígbà tí ẹ gbé ọ̀tá tẹ gbé lọ sí gbogbo ojúbọ wa tí ẹ ń ba ojúbọ wa jẹ́ náà ń sìn Gani ó bẹ̀rẹ̀ sí ń lọ síbi Ọ̀ṣun kí ló lọ ṣe ó fẹ́ máa wọn secret àbí ó fẹ́ máa lọ gbogbo bí Ọ̀yọ́ ní tiẹ̀ mọ́mọ́ gbogbo bí tó ń lọ wọ̀n yẹ kó máa sin kán lọ ṣe ètùtù fún kó lọ ṣe ètùtù fún òkúta igi ọ̀pẹ gbogbo ètò ń ṣe wọ̀nyẹ ìranù ni wọ̀nyẹ it's enough ó yẹ kó ní limitation ibi tó yẹ kó máa dé ó dẹ̀ kan ti kí ọba Ọ̀yọ́ kó tètè remove ẹ̀ kó wá bó ṣe máa remove ẹ̀ because it's a problem to us tá bá máa jagun yẹ wọ́n gbọ́dọ̀ kó wọn ẹ rí i pé Tinubu ó kó ọ̀pọ̀ àwọn èèyàn tán tì mọ́lé ó kó àwọn ọlọ́pàá síta kó máa kó wọn àwọn pátì ẹ̀ ní o olójẹ́ kó máa bínú sí tó bẹ̀ sí ń ṣépè fún èpè wo náà gbé Tinubu ṣẹ́
because they lose the election. Àwọn òde mọ̀ wípé ẹni tó fẹ́ gbé sí yẹ ó máa dá wàhálà lẹ̀ because a di muslim ticket ló máa dà. Bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọ ìlú hàn wo ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó ṣe wọ́n lóore ẹni tí ó máa ń jó ní gbogbo ìgbà tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà gbà fún. Nǹkan ti jẹ́ kìrìsìtẹ́nì wá jẹ́ problem ti Ìgbòho náà torí Ìgbòho jẹ́ kinní kan. We need real Yorùbá to be leading us. Nǹkan tó ń sọ nìyẹn. So ẹni tí ẹ mọ̀ kó máa gbà yín ẹ bẹ̀ sí ń gbàdúrà kọ́ ló máa dáàbò ẹ̀bò. Kò sọ́jọ́ ayé yìí kan tí mi ní gbàdúrà fún Tinubu. Kò sọ́jọ́ ayé yìí kan tí mi ní gbà fún Ìgbòho. Kì í dẹ̀ ṣe kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta lóòjọ́. Kò sọ́jọ́ ayé yìí kan tí mi ní gbàdúrà fún Trump àti Netanyahu. Because mo mọ̀ wípé àwọn yẹn stand by. Ọlọ́run máa lò wọ́n nígbà kan. Ó níbi tí Ọlọ́run ti máa lò wọ́n. Yà tí Trump ò tí ì tán. Tí prophet bá ń sọ wípé ó ti tán. Kí ló bá ṣe fẹ́ gbàlúwa? Ẹ ṣáà máa tẹ̀síwájú. Ẹ rí pé gbogbo yẹn ń pè Tinubu kíní ni trumpet. Àmì sorry not trumpet Trump. Àwọn èèyàn ń pè ẹ wá bá fojú wa election yìí o ẹ bá wo tó bá fẹ́ràn wa jẹ́ o ẹ wo nǹkan tó ń ṣe ni o. And they are just calling him on phone. Tí à ń lò yìí bá ṣe wòra yìí ìyẹn ní YouTube náà ti ń pè ní Facebook náà ti ń pè. Don't think that it's not reaching him. Àwọn bó ṣe ń pè yẹn ń débẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ̀rí pa dìde. Ọlọ́run máa gbé dìde. Ọlọ́run abẹ́rẹ́ kó kàn yá débẹ̀ ni ẹni tó ti pa tó ti kú. Àbáyọ̀ nǹkan yìnbọn lù kó tó débẹ̀. Òun náà ti sọ wípé òun number one òun fẹ́ ìlọsíwájú lóhun òun ò dẹ̀ fẹ́ ogun lágbàáyé ṣé kì í jagun báyìí? Ẹ dá mi lóhùn ṣé Trump ń jagun? Trump that said that he don't want war. If he's there, he will not allow Ukraine and Russia to have war. Even though if I'm there, I will not allow Israel and Palestine to have war. Ṣé òun wá ń jagun báyìí? Ṣé òun fúnra ẹ̀ wá ń jagun báyìí? He's got control, but in his own heart, he don't want. If he said, we are already settled, they are not settled anything. So pray for them. Because àwọn tó máa dúró nìyẹn ṣe pé Yorùbá ò lè gba Yorùbá state fúnra ẹ̀. Àwọn kan máa dúró fún yín, àwọn tó lè dúró nìyẹn kọ́ náà wá jẹ́ kó tètè bọ́ sí kó tó di pé Trump máa kúrò ńbẹ̀. So many things is going on in the spiritual realm. But how can we get freedom from spiritual and physical? Ó ní pé ẹ̀yin Kristẹni lẹ ní iṣẹ́ púpọ̀ láti ṣe. Tí ẹ bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ rí wípé you will lose a lot of things. Àwọn oníṣẹ̀ṣe á gbìyànjú tán lè gbà fún ìdábòbò ṣùgbọ́n gbà tó bá yá tí olórí wọn bá ti lè kúrò ó tán fún yín nìyẹn o. Mo sọ fún wa pé tí Tinubu tẹ́ni tí bá ti ṣe Tinubu a lose opportunity nìyẹn. Gbogbo àwọn Yorùbá tó ń jà fún gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí tí à ń sọ wípé à ń fẹ́ freedom of our nation. Gbogbo akọ́ni a ní ẹ̀mí kan náà o. Àwọn kan bọ́ ṣe ń gbé sókè náà gbé wá sílẹ̀ yìí. So mo gbàdúrà yìí pé ìyè wa ṣí sí nǹkan tí Ọlọ́run sọ. Tí ìyè ọba ti ṣí sí àbọ̀ nìyẹn o. Tí ẹ rántí ẹ má gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ yìí. Tinubu náà dẹ̀ ti sọ ní pé tí a bá máa win ní tá a bá máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní 2027 ó ní ẹ jẹ́ káwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní Òṣogbo. Ìyẹn ní Ọ̀ṣun state. So rere ti ṣẹlẹ̀ lọ́ṣun state but kì í ṣe nǹkan tó rọrùn. So kẹba lè mọ̀ wípé ọdún tó ń bọ̀ náà ó máa nira ṣùgbọ́n kò sọ wa bí àṣìṣe tó ẹ pé ṣe mọ̀ pé à ń ṣe ilẹ̀ Haúsá àdé ń ṣe ilẹ̀ Ìgbò ṣe pé àwọn yẹ hàn nífẹ̀ẹ́ wa. So ṣé àwa nìkan lè win election? À á gbàdúrà dáadáa à á dẹ̀ múra sí ìrìnàjò wa kó tó di wípé àwọn yẹ Haúsá wọ́n sọ̀pọ̀tì Tinubu pé káwọn náà lè bọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn Ìgbò rí nǹkan tí Tinubu ń ṣe ojú wọn kò ṣí sí bí Tinubu ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí kán lè wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó mà ṣe o. Now nílẹ̀ Haúsá apart from Benue nílẹ̀ Haúsá tí ẹ bá sọ wípé Haúsá ni Haúsá kan lọ yan sójà wọn kan yan ọlọ́pàá wọn ibo náà ti fẹ́ rí
Fúlàní ti dé Haúsá ti da Fúlàní, wọ́n ṣe ń yára wọn ni. Òun ni àwọn tó wà nínú ibi ìlú Àbòyẹ, àwọn ẹ̀yẹ la lè pè ní Haúsá. Hàn nílé mọ́, hàn nílùú mọ́. Ní Kaduna South mélòó ló kù síbẹ̀. So wọ́n ti pa ṣége, wọ́n dẹ̀ ń pa wọn lójoojúmọ́ ni. So kó tó dìgbà yẹn mélòó ló máa kù tó fẹ́ dìbò fún Tinubu? That's the question. Because àwọn lè ti gbàlú wọn, wọ́n dẹ̀ kóyàn wọn láti other country láti máa gbàlú wọn ni. Àwọn ló ń gbénu ilé wọn, àwọn ló ń di gbogbo ọrọ̀ ajé wọn mú. Ilẹ̀ wọn tí wọ́n pé kún fún àrà àti fóyin, àwọn yẹn ló ń wá. So ó difficult láti win election ní north. So but whatever tí Ọlọ́run bá fẹ́ ṣe, bó ṣe ṣe ní Ọ̀ṣun yẹ, màá fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn èèyàn á dìde. Àwọn rò pé wọ́n máa pa wọ́n tán, but Ọlọ́run àṣẹ rẹ̀ lógo. Even though Jésù sọ wípé òkúta á wá dìde láti kígbe Hòsánà. So in whatever, Ọlọ́run ó máa ṣe rẹ̀ lógo, agbèjà wàjà. So àwa ni kí a jẹ́ kí Ọlọ́run lè jà fún wa. So that's the only thing tí a lè sọ. Because ilẹ̀ Ìgbò náà wọ́n lè máa dìbò fún wa, but àṣeníṣe rẹ̀ ni ọ̀rọ̀ ya bọ́ sí. Bẹ̀tọ́ ẹ pé ọpọlọ wọn pé tí iye wọn bá ṣí, tí àwa náà ṣe nǹkan tó yẹ ká ṣe, hàn nímọ̀gbà tó máa dìbò yẹ. Bí eléyìí náà ṣe rí tó yẹ pé wọ́n ti gbowó sọ́wọ́ tó yẹ kán dìbò fún APC, àti àwọn tó yẹ kó dìbò fún Accord, tó yẹ pé wọ́n tẹ́ gba àwọn ti ẹgbẹ́ ti gómìnà Adeleke láyè kan wá dìbò rárá, hàn gbà wọ́n láyè. Àwọn nìkan ló ṣà ń dìbò ṣá throughout kó tó di pé ìgbà tó dé máa ṣe county wa kọ́, àwọn ló win. So bó ṣe rí nìyẹn, kẹ́ ló máa wo, mo ti send ẹ̀ sí wa, ẹ rí oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi bí wọ́n ṣe wọlé, kò síbi kankan tán ti nà wọ́n. Eléyìí tó bá ti nà wọ́n báyà díẹ̀ kékeré ní ìlú mélòó. So mo dẹ̀ mọ̀ wípé ó dẹ̀ ṣe tán, ó dúpẹ́ lọ́wọ́ gbọmọ ìlú, ó dọ̀bálẹ̀ fún gbọmọ ìlú pé ṣe òun dúpẹ́. Ó dẹ̀ tún jó níwájú Ọlọ́run. Ó tún kọrin nígbà tó máa parí orin tó ń kọ, orin Ọlọ́run ló kọ. Ó ń praise Ọlọ́run ni. Olúwa mi, Mo dúpẹ́. Olúwa mi, mo dúpẹ́. Olúwa mi, mo dúpẹ́. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Bàbá mi.